أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم، والصلاة والسلام على عين رحمة ربانية محمد بن عبد الله وعلى آله وصحبه صلاة تعرفنا بها إياه. أشهد أنك أنت الله أحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. إياك نعبد وإياك نستعين، إياك نعبد وإياك نستعين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل؟ ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. ومكروا مكر الله والله خير الماكرين، ومكروا مكر الله والله خير الماكرين، ومكروا مكر الله والله خير الماكرين. اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبق ناصر الحق والحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم. Mo kí gbogbo wa wípé a kú àsìkò yìí, àsìkò ọdún Kérésì Carnival tí ń lọ lọ́wọ́lọ́wọ́ nílùú Ògbómọ̀ṣọ́. Ọlọ́run bá yóò jẹ́ kí a parí rẹ̀ láyọ̀ àti àlàáfíà. Mi ò ní fẹ́ kí fídíò mi kó lọ púpọ̀ jù. Màá kàn brief wa kó jẹ́ pé kí gbogbo wa kájọ fi làákàyè ọgbọ́n àti òye wa ká fi jọ gbé nǹkan tó wà nílẹ̀. À ń jẹ́ èkuru kọ́tán, ńṣe la tún gbọ́n ọwọ́ rẹ̀ sí àwo. Wọ́n fi àwọn olóyè jẹ. Mo ń bọ̀ wá lórí gbogbo àwọn olóyè yẹn láti pé máa ṣe àwọn analysis lórí gbogbo wọn pátápátá. Role tí kálukú wọn play nílùú Ògbómọ̀ṣọ́ àti nǹkan tí kálukú wọn ń ṣe lórí ìdàgbàsókè ìlú Ògbómọ̀ṣọ́ ní ti dáadáa àti ní ti omi àti iṣẹ́ míì tó tún yẹ kí àwa tí òǹgbẹ ìlọsíwájú Ògbómọ̀ṣọ́ tí máa ń ṣe tí a ó lè gbé kò wọ́n níwájú láti pé kí a lè bá àjọ fi kúnra wa lọ́wọ́ lórí ìdàgbàsókè ìlú Ògbómọ̀ṣọ́. Gbogbo àwọn tán fi jóyè, Ọlọ́run bá yóò jẹ́ kí wọ́n lò pẹ́pẹ́pẹ́pẹ́. Ọlọ́run bá yóò ṣe ní ìbẹ̀rẹ̀ ẹ̀mí gígùn àti àlàáfíà ara fún gbogbo wọn. Òun ní fi ìnira òun ní fi lò. Máa padà wá sọ̀rọ̀ lórí àwọn olóyè yẹn briefly, but eléyìí n tó ká mi lára nípa rẹ̀ ni pé mo gbọ́ wípé wọ́n ní Kábísanra ó ní problem pẹ̀lú àwọn kan nílùú Ògbómọ̀ṣọ́. Mo rí àtàfetí gbọ́ lórí wípé kódà ó fẹ́ fi èmi gangan sínú kéèsì yẹn wípé ó ní òun wà nínú platform tí mo dálẹ̀ tán pé ní Ògbómọ̀ṣọ́ Muslim Justice Forum, being admin, wípé èmi ni mò ń fún ní information àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ ní ìlú Ògbómọ̀ṣọ́. Mo wá ti retí invitation látọ̀dọ̀ àwọn ọlọ́pàá tàbí láti ọ̀dọ̀ tiẹ̀ gangan fúnra rẹ̀ tàbí látọ̀dọ̀ lọ́ọ̀yà rẹ̀ láti lè confirm wípé bóyá èmi ni mò ń fún ní information gbogbo àwọn tí ó ń ṣe. Ìgbà yẹn ni màá wá bi léèrè pé ṣé èmi náà mo fún ọ ní information pé kó máa bú bàbá mi, àbí èmi náà ni mo sì fún ẹ ní go ahead láti fi kọ́ lọ́ọ́ rí máa ṣe AI lórí mi pẹ̀lú ẹran tí mò ń sun ẹkún tí mo di ẹran mú. Ọjọ́ títí ẹ ń bọ̀ wá kì í ṣe ní ìsìn. Èmi ò ní team up láti pè é lẹ́jọ́ pẹ̀lú anybody. I will do it on my own because I will do it in such a way tó fi jẹ́ pé o ò ní bọ́ níbẹ̀. Mi ò ní fọlọ́pàá mú ẹ o lórí ìfọkànbalẹ̀ lórí eléyìí. Ìwọ lọ́ọ́ fọwọ́ ara rẹ tó fi fọwọ́ ara rẹ convert ẹ̀ sí criminal case. I will follow it by law. Kò sọ́gbọ́n tó lè dá gbogbo àwọn fídíò rẹ tó wà lórí YouTube yẹn pátápátá. Mi ò ní type nǹkan jáde. YouTube rẹ gangan ni màá lò láti fi ṣe ǹtẹ́mi. That is my own way of life. Mọ̀ sọ strategy gbàgbé ẹ̀ yìí tí ṣe strategy mélòó lẹ́yìn pẹ̀lú èmi pẹ̀lú yín jọ sọ. Lẹ́yìn pé tẹ́bà tó mọ bí èbú. À ń sá fáwọn tán ń bà lú Ògbómọ̀ṣọ́ jẹ́ tán ń bú wa kálẹ̀ káàkiri. Ẹ̀yin tá a sọ pé à ń tún jọ ń ṣe àjọṣe, à ń tún sá fún yín pẹ̀lú ẹnu yín pẹ̀lú ṣèbàjẹ́ olúwa rẹ̀ kálẹ̀ káàkiri. Iná kẹrin náà yẹn ká máa attack mi ní àfin, ká máa attack mi, ká máa sọ pé mi yìí alábòsí ni wọ́, alábòsí ni wọ́. Èmi tẹ́ ń rí ọmọ ilé lágbájá lé mi, alábòsí ni wọ́. Tẹ́ ń rán àwọn ọmọ inú ilé pé ká tó wá máa attack mi láàfin. Àbí? Kò sí problem. Ọ̀rọ̀ ìlú Ògbómọ̀ṣọ́ là ń sọ, a ò ní jẹ́nu kúrò lórí rẹ̀. Àwọn kan sì wà nínú Ògbómọ̀ṣọ́ tán rò pé bóyá ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ láàrin wọn pẹ̀lú Ọlọ́run pẹ̀lú kábíyèsí wípé ó ti kú regbó, ó ti kú regbó. Ó ti kú ni, kò tí ì kú légbò. Taofik Ẹyẹbà tó jẹ́ pé àwọn tó ti kọ́kọ́ fi hàn wá wípé arọ́ba fín làwọn, wípé àwọn ṣetán láti pé gbogbo nǹkan táwọn bá ṣe pẹ̀lú kábíyèsí àwọn bring kábíyèsí down. Gbogbo ìgbà náà mi ò tí wà on YouTube fully, so bóyá ń gbà náà ọ̀pọ̀lọpọ̀ nínú ẹ̀yin tẹ́ wà lórí YouTube mi pẹ̀lú tẹ́ wà tẹ́ yá àwọn subscribers wa nísìn, ó lè ṣe pé kẹ́ mọ̀ rí kẹ́ mọ̀ gbọ́. Ọlọ́run ọba yóò jẹ́ kó ẹ pé tí wọ́n fẹ́ fi síbẹ̀, Ọlọ́run ọba yóò jẹ́ kó lè ta yín lára. Tẹ́ bá jẹ́ pé òkodoro ọmọ Ògbómọ̀ṣọ́, ọmọ ọkọ Ògbómọ̀ṣọ́, ẹ bá wa ṣe ìgbésẹ̀ lórí rẹ̀. Kẹ́ ẹ woro insult
tó ṣe fún kábíyèsí lórí ọ̀rọ̀ ńgbà tí kábíyèsí ṣẹ̀ṣẹ̀ dé tó yẹ pé kábíyèsí ń wá settlement bí nǹkan ti ṣe lọ tí wọ́n pe kábíyèsí lọ síwájú commissioner of police kò sí níbẹ̀. Mo fẹ́ kẹ́ gbúrò report tó ṣe níjọ́ náà, ẹ wo insult tó ń ṣe fún kábíyèsí níbi pé ń sọ pé kábíyèsí ń tọrọ malt láàrin àwọn èèyàn. Mo fẹ́ kẹ́ wo kẹ́ gbọ́. Ẹ wá ń bínú pé mo tún padà wá níbi tí ọba yín tí ó ti wá lọ yẹ̀yẹ́ ara rẹ̀ pátápátá. Wọ́n ní gbogbo àwọn táwọn wà ń bẹ̀ yẹn wọ́n sá sáfù àwọn ní mọ̀tínà kọ̀ọ̀kan fún refreshment. Wọ́n ní ìgbà tí wọ́n sáfù wọ́n wá fún ọba. So wọ́n ní bó ṣe le jù nù. Wọ́n rí ogun yẹn tí tó ń dà. Wọ́n ní kábíyèsí àbá yín pákéjì ti yín ni pẹ̀lú àwọn juice gangan. Wọ́n bá ní bó ẹ bá mú tèmi o. Wọ́n ní bó ti yá ikẹ̀rẹ̀ wọ́n sì gbé mọ̀tínà ẹ̀yọ̀ kan wọ́n sì gbé lé lọ. Wọ́n ní bẹ́ẹ̀ náà ló ti sí títí mú gbogbo àwọn yòókù òmu tí wọ́n bẹ̀ ọ́. Aláàjì Bùkọ́lá òun sì tiẹ̀ ti mú. Wọ́n ní bí kábíyèsí náà ṣe sí tiẹ̀ nù tóun náà mú. Wọ́n ní ojú gbà wọ́n ti bẹ́ẹ̀ gan. Wọ́n ní commissioner police máa ń sọ fún àwọn gbà táwọn lọ́kọ̀tà ẹ̀ tí ì lọ́ba. Ikú ẹ̀ tí ì lọ́ba. Lílọ tí wọ́n ń bọ̀ tí wọ́n ń jáde. Wọ́n ní kábíyèsí náírà kan kọ̀ fáwọn protocols àtàwọn officers títí gbogbo àwọn tí wọ́n kàn títí tí wọ́n fi jáde. Ọ̀fẹ́ anybody ní kankan. Wọ́n nígbà tí àwọn ìmọ̀ọ́mù jáde bọ̀ wá. Gbogbo àwọn officers yẹn àwọn offices tí wọ́n gbà kọjá. Kálukú wọn sàn pariwo ṣéwù ní gẹ̀tọ̀. Àbúrò náà pààyàn ní ṣéwù wá nísìn. Àwọn tí wọ́n mọ̀ fún 5,000 àwọn tí wọ́n fún 10,000. Èmi náà mo dájú iṣẹ́ tó kálukú wọn tí wọ́n fi kúrò níbẹ̀ ní àná náà. Pabambari rẹ̀ ọ̀la ni wọ́n bẹ̀rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ kéèsì appeal rẹ̀. Ẹnu tá gbọ́ kí gbogbo wa náà ká lọ kún fún àdúrà. Any state government withdraw appeal tiwọn. State government tó sì lọ file appeal ló jẹ́ kóun náà ra appeal tiẹ̀ gbé wọlé torí ọpẹ́ sí appeal tiẹ̀. Ìgbà state government withdraw appeal ẹ̀ wọ́n wá fẹ́ argue lọ́la kése kí kóòtù gba appeal rẹ̀ wọlé àbí kí wọ́n má gbà. Gbogbo yẹn lọ kún fàdúrà kọ́ lọ́mọ jẹ́ wọ́n gba appeal rẹ̀ wọlé kẹjọ rẹ̀ kí lílọ rẹ̀ kó lè yá. Assalamu alaikum tó látàtù. Àkùṣe àkó àtàrọ̀. Gẹ́gẹ́ bí a ṣe ní pé ká ṣe sùúrù ká fi mọ comprehensive report lórí nǹkan tó ṣẹlẹ̀ ní Ìbàdàn lánàá. Alhamdulillah a padà gbọ́ pẹ̀lú àwọn tó wà ní ìjókòó yẹn lánàá. Nínú nǹkan tá kọ́kọ́ rí ni pé wọ́n rárá ọba ìgbà tọ́rọ̀ yẹn dàrú mọ́ lọ́wọ́ tán lọ rìpọ́ọ̀tù ara rẹ̀ ní fún commissioner of police because ọ̀rọ̀ yẹn ò yé mọ́. Ó ti sún ó ti kan ògiri. Ìgbà tó ṣàdọ̀hùn òun náà ló kọ́kọ́ rojọ́. Àwọn 6 péré ni wọ́n fún láàyè láti wọlé. Ọba àti imam Àríàgò àti Peter Ọlálẹ́yẹ ní sáìdì ọba. Alhaji Ayílára Ìṣáàkà Ayílára àti Alhaji Bùkọ́lá ní sáìdì ọ̀dọ̀ ti imam. Wọ́n jẹ́ 6. Commissioner of police wọ́n jẹ́ 7. Then wọ́n láwọn bá àwọn officers 3 but àwọn discover pé Muslim ni wọ́n. Àwọn ò mọ̀ bí àwọn officers yẹn sì jẹ́. But from nínú àwọn kílókọ̀ ẹ̀wọ̀n perspective táwọn wò ni pé wọ́n lè pé àwọn SS wọ́n wà ní àárín wọn. So wọ́n nígbà tí ó ń rojọ́ wọ́n sọ pé wáàsí ìmáàmù máa ń le púpọ̀ jù. Number 2 gbogbo àwọn olówó wà lẹ́yìn òun gbogbo wọn ni ìmáàmù ti kó sábẹ́ pé ẹnìkan bẹ Èjìdé pé bóun ṣe jọba báyìí $5,000 ló fóun nǹkan pé nísìnyí òun ò rí eléyìí òbújẹ mọ́. Wọ́n ní ẹnìkan wọ́n tó máa nìkan wá sọ́dọ̀ òun wọ́n pè ní sẹ́nítọ̀. Níjọ́ tó wà yẹn àǹkárá lọ́wọ́ wọ́n lè wọ canvas. Níjọ́ tó dẹ̀ wá
ó ní ẹnìyẹn bí òun léèrè sẹ́nitọ́ Adéṣe ní rìfà sí o ẹnìyẹn béèrè òun léèrè pé kábíyèsí kí lẹ fẹ́ Ọlọ́run sọ pé iná step down ẹnìkan bá àwọn nídìí láti ṣe ó ní ẹnìyẹn wá ní pé kí wọ́n má wọrí ó ní nǹkan tó yọ̀ wọ́n lẹ́nu pé ọjọ́ kẹta ọjọ́ yẹn òun wà lẹ́kọ̀ọ́ ní mi Adélabú Pẹ̀nkẹrẹ mẹ́sìtì pé òun Ọlọ́run ní minister of power ó dẹ̀ fún òun ní 1 week àbí 2 weeks ó ló dẹ̀ wá ní the following week ó dẹ̀ nìkan má wọrí oníjọ́ yẹn Tádé ṣe fẹ́ kún palace pé 5 million naira ló tó fóun pé gbogbo eléyìí àwọn eléyìí nísìn gbogbo èèyàn mọ́ọ̀mù ni wọ́n wà wọ́n ti pa òun tì ó ní Adélabú yẹ pé fúnra rẹ̀ ni ó pé òun pé nọ́mbà rẹ̀ nísìn Adélabú ò gbé kọ́ọ̀lù òun mọ́ ìmáàmù tó ti gba gómìnà mọ́ òun lọ́wọ́ òun bá ń pe gómìnà ní gbé kọ́ òun bá text gómìnà ní reply text òun kẹ̀kẹ́ alájẹ ara àwọn ẹ̀sùn tó fi kan ìmáàmù tó wá ní bàbáńbárí rẹ̀ ìmáàmù gbé òun lọ kóòtù ìmáàmù ti gbé àwọn sọ̀rọ̀ council lọ kóòtù kẹ̀kẹ́ pé ìmáàmù jẹ́ kó wọn máa náwó pọ̀ ju owó tó yẹ kó wọn máa fi ṣe àǹfààní fáwọn ìlú kó wọn máa fi aráàlú fáwọn aráàlú kó wọn máa pín ìmáàmù jẹ́ kó wọn lọ ná fún lọ́ọ̀yà òun ná millions of naira lórí ẹjọ́ pé ìmáàmù ó sì bó ní kéṣì pẹ̀lú àwọn fámìlì rẹ̀ táwọn náà wà ń court pé ó yẹ kí ìmáàmù mọ̀ nǹkan tó yẹ ẹjọ́ téèkì náà ní kẹ̀kẹ́ tó wọ́n sá sọ yẹn délẹ̀ wọ́n á ní pé kí ìmáàmù sọ̀rọ̀ kọmíṣánná pé ní kí ìmáàmù sọ̀rọ̀ ìmáàmù ní àwọn ọ̀lọ́rọ̀ pé ó ju ẹnu àwọn lọ káwọn ọmọ bá ọba ìlú àwọn rojọ́ pé kí wọ́n sábà wọn bẹ̀ kábíyèsí ẹni tí kábíyèsí sọ̀rọ̀ tó 1.5 hours tó ẹni kábíyèsí sáyìn sísì pé kí mọ́mọ́ ọ̀sá sọ̀rọ̀ ni òun ò ní gbà tí mọ́mọ́ bá sọ̀rọ̀ ẹ̀ pé ìmọ̀mọ́ justified nìyẹn ní kankankan nígbà tí ìmọ̀mọ́ bẹ̀rẹ̀ ìmọ̀mọ́ ní àkọ́kọ́ àwọn ò ní ẹjọ́ pẹ̀lú fámílì àwọn kankan ní kóòtù kẹ́yìn kọ́kọ́ lọ clear ọ̀rọ̀ ẹjọ́ tó lẹ́jọ́ kọ́ dé kóòtù wọ́n ní bó ṣe sọ pé àwọn ò lẹ́jọ́ pẹ̀lú fámílì àwọn kan ní kóòtù wọ́n ní sọ̀wọ́n wá bi Ààrẹ Àgọ́ léèrè pé Ààrẹ Àgọ́ ẹgbọ́n ṣe lóòótọ́ ni wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n ní sọ̀wọ́n wá ní pé ẹ̀yin mọ̀ pé wọ́n mọ̀ lẹ́jọ́ ní kóòtù pẹ̀lú àwọn fámìlì rẹ̀ ẹ̀ sì ń gbé ìgbékúgbé wá fèmí ní ààfin kọ́kọ́ jojú Ààrẹ Àgọ́ láàrin yẹn tó wọ́n ní ẹ̀kejì ẹjọ́ alákọ̀ọ́kọ́ tóun kọ́kọ́ pè sọ́yìn council òun pè lẹ́jọ́ ẹ̀ sì tí ì dé Ààrẹ Àgọ́ wọ́n dẹ̀ wà involved ìgbà tí wọ́n dẹ̀ bá wọn sọ̀rọ̀ pé káwọn lọ withdraw kéèsì yẹn Ààrẹ Àgọ́ gba 2 million naira lọ́dún èjìdé owó lòun fi gba lọ́ọ̀yà wọ́n ní sọ̀rọ̀ wá ní ẹ gba 2 million naira ṣé ilẹ̀ sọ fún ọgbà yín gbowó kankan ẹ̀yin ti gbowó ó di ibi ẹ̀kejì tó ti jójú Ààrẹ Àgọ́ so ìmáàmù wa ní lórí pé wá sí òun ò lè pé tí Kùránì bá pè ní funfun kó wọn pè ní dúdú fáwọn jẹmọ́ òun láyé mo ò sì lè pé tí Kùránì bá pè ní dúdú kó wọn pè ní funfun Kùránì bá sì gbé wá bọ́lá bá sì gbé wá tàdí sílẹ̀ lòun sì sọ wá sí òun bá dẹ̀ lé ibi inú mọ́sálásí lòun ti ń ṣe ìyá tí ì ṣe inú chọ́ọ̀chì so òun ò ní adjustment òun ò sì ní apology fún anybody láàrin yẹn then ìgbà àwọn tẹ́ ní mo kó lẹ́yìn òun ò pẹ́ nìkankan o òun ṣe Ọlọ́run lòun dúró tì Ọlọ́run ní sì ń tó òun tó ìyẹn lágbọn ibẹ̀ yẹn wọ́n wá ní sọ wọ́n wá ní pé káàrí Àgọ́ sọ̀rọ̀ Ààrẹ Àgọ́ wá lòun ọ̀lọ́rọ̀ wọ́n ní bísọ̀ sì gbá náà jẹnu lọ́rọ̀ bẹ́yìn lẹ́ ń kú wọ́n tẹ́yìn tóun ṣe bẹ́yìn lẹ́ ń tí òun
ẹ̀yin lẹ sọ pé tọba láṣẹ wọ́n ní kọmíṣánná pólísì bá ní kí ni ìtumọ̀ tọba láṣẹ pé ọba máa pàṣẹ ni ẹni kọmíṣánná pólísì bá ní láyé ìjọ ọ̀nà bá ń pàṣẹ o constitution ní nísìn o tọba bá pàṣẹ tọba ta constitution orílẹ̀-èdè ọba ó pàṣẹ rẹ̀ àpò ni o wọn ló tún wojú ààrẹ àgọ́ ní ọ̀sáyìn sí ti káàrí àgọ́ kò gbọdọ̀ mọ́ sọ̀rọ̀ bóyá àwọn gbọ́n tóun ṣe àwọn ààrẹ àgọ́ ni wọ́n ń tì òun ààrẹ àgọ́ bá ní bó ṣe rí lọ́dọ̀ tí náà rí lọ́dọ̀ tòun náà kódé ìwé kóòtù 3 ni wọ́n wá lẹ̀ mọ́lẹ̀ òun bọ̀ lòun ti fẹ́ rówó ṣẹjọ́ torí náà ìgbà tóun ti jí òun ti rí ìwé kóòtù òun sì lọ fún sọ́yìn kanṣu ká mọ owó náà bí tábà ti rówó tábà ti ṣẹjọ́ ká mọ wá báyìí nìsín kọmíṣánná pólísì láti rí àárín yẹn pé àwọn ààrẹ àgọ́ àwọn ni wọ́n ń ti kábíyèsí then àwọn mọ́gàjí ọ̀ sọ̀rọ̀ wọ́n ní Peter Ọlálẹ́yẹ wọ́n sọ fún mọ́gàjí pé kí ó rí tẹ́yìn le jù báyìí wọ́n nígbà tí mọ́gàjí wù ọmọ lọ́wọ́ ní ìṣètò kọmíṣánná pólísì ní àwọn wọn lépè wọ́n ní àwọn wọn lépè ní ìṣètò kọmíṣánná pólísì ẹni kọmíṣánná pólísì wọn sọ fún Peter Ọlálẹ́yẹ pé ẹ ní mánà o kí ni tí yín pẹ̀lú kó le ju ojú tí yín ló le ni ọ̀sá bí kọmíṣánná pólísì ọ̀sá ṣe wọ́n lẹ́nu bó ṣe fẹ́ sọ̀rọ̀ gan wọ́n ti disgrace ẹ̀ through bàbá mọ́gàjí so ìgbà tí wọ́n ní kí kọmíṣánná pólísì tí òun sọ̀rọ̀ wọ́n wá sọ pé kábíyèsí ọ̀rọ̀ yìí ẹ̀ fura àwọn kan yìí tí ìlú bá bu àyà àwọn ẹnìkan ń fún yín 5 million naira àwọn ẹnìkan fún yín $5,000 ẹ̀ sì ráwọn yẹn lẹ́gbẹ̀ẹ́ yín mọ́ ẹ̀ sì wá wọn ó ní òun ò rí wọn mọ́ o pé gbogbo àwọn tí wọ́n wá sàfin nìsín ẹni tó wá fún lówó pọ̀ jù ní fóun 100,000 200,000 ẹjọ́ kí lóun fẹ́ bá 200,000 compare to millions táwọn èèyàn fóun tẹ́lẹ̀ nítorí ẹ̀yin ló kù báyìí kẹ́ lọ ṣe àtúnṣe ara yín o wọ́n ní wọ́n mọ̀ wọ́rí wọn pípàdé ìpàdé tó lọ́wọ́ pè yín àwọn olóyè yántì ti kùtì ní òkè ṣe pé ìmáàmù náà wọ́n pípàdé o yàtọ̀ sí tí àwọn èèyàn ń gbé jáde ń gbé káàkiri lórí platform so ẹ ṣàjẹ̀bi tí nǹkan tí a gbọ́ látọ̀dọ̀ àwọn tó lọ sí Ìbàdàn. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. mo rò pé ti gbọ́ bá nìsín láti táìmì ẹran ti fọwọ́ wípé untouchable làwọn ní táwọn bá ti ṣe àṣegbé ni ẹ mọ gbọ́ bó ṣe sọ̀rọ̀ láàrin yẹn lórí pé bí kábíyèsí ń tọrọ owó kábíyèsí ń sunkún àìrówó ná tí àwọn táwọn wá ń bá wọn ní ìsìn àwọn òrówó mọ́ àwọn tí ń bù wọn lóòjú bíi 100,000 bíi 200,000 lọ àwọn kan ti fún wọn $5 million àwọn kan ti fún wọn ní $500 àwọn òrírù rẹ̀ gbà mọ́ wípé ọ̀rọ̀ ìmáàmù ló kọ́sẹ̀ nǹkan kan you can just imagine this type of insult tí bọ̀bọ̀ yẹn ṣe pẹ̀lú kábíyèsí but along the line ìlú náà ló tún padà tún bá kábíyèsí sọ̀rọ̀ pé ẹ ò lè mọ̀ ṣe báyìí àwọn kan ni wọ́n gbé o kì í ṣe kábíyèsí ò dandan yóò padà kan kábíyèsí ní ẹjẹ́ kan fi sùúrù kan fi ṣe kí mo tán fẹ́ ṣe but that same person kò wá tún wá ṣe yẹn mọ́ ọ wá tún wá ń padà wá ń send message sí mi wípé òun pẹ̀lú Fasco Bless àti Kábísanra àwọn ti jọ ya fọ́tò nínú mọ́sálásí Ògbómọ̀ṣọ́ eyín lánàá tí wọ́n fi bàbá Sàká Balógun tán fi jẹ àtàwọn olóyè yòókù so gbogbo ń táwa bá fẹ́ ṣe ká lọ mọ̀ pé Yorùbá level ni níparí fídíò yìí ẹ rí screenshot bó ṣe chat mi àtàwọn èsì tí mo fún lórí rẹ̀ èmi rẹ̀ ké sọ lọ́rọ̀ àkínsẹ́ tó chat kí ló bí eléyìí wá tó fi sẹ́ndì eléyìí sí mi so ó dẹ̀ sọ fún mi pé Yorùbá level ni kìí sóhun nìkan náà ń ṣe yẹn fún mi including Táyé ilé Alágúnmu ìyẹn ti threaten life mi tó ti pè mí several times but nígbà tí mo ti discover who he is and the type of a human being he is and bó ṣe dàgbà àti problem tó ti ní pẹ̀lú àwọn ọlọ́pàá nígbà tó ti wà ní kékeré àti problem táwọn òbí rẹ̀ tán ti ní pẹ̀lú ìyá ẹ̀ pẹ̀lú àwọn ìkíní tó yẹ pé bó ti ṣe rí
mo wá rí pé he is not mentally sound torí lẹ́yìn mi ò fẹ́ dára mi láàmú but wọ́n sọ fún mi pé wọ́n ti wò sàn torí nínú wíwòsàn yẹn ń bẹ nínú àwọn tí wọ́n ń padà tún rán padà ní ìsìn láti pé ká mọ attack mi láti mọ bully mi lẹ́yìn agbo torí pé kán lè bá rí opportunity láti lè fi discourage mi lórí àwọn nǹkan tí mò ń ṣe léyìí tó jẹ́ pé kò lè ever ṣeé ṣe ìyẹn kò yé pè mí o but tí time bá tó gbogbo àwọn nọ́mbà rẹ̀ pẹ̀lú ẹ̀yin tẹ́ ń request fún nọ́mbà rẹ̀ àtàwọn tán pè mí báyẹn máa mọ rẹ́kọ́ọ̀dì wọn máa dẹ̀ mọ sẹ́ndì ẹ̀ fún yín kẹ́ mọ́ gbọ́ níbi tẹ́gbẹ́ ti mọ̀ pé wọn ò wá àlàáfíà fún ìlú Ògbómọ̀ṣọ́ tó ń ti bí kábíyèsí ṣe ń wá àlàáfíà fún ìlú Ògbómọ̀ṣọ́ wọn ò wá. Now mo fẹ́ kẹ́ wo fídíò eléyìí náà èyí tí Yunusa ṣe ní àná lórí Múmbàrí lórí ọ̀rọ̀ bàbá Saka Balógun wọ́n wà lórí ìjókòó kì í tún sàwọn pẹ̀lú àwọn ẹlòmíì tó ń sọ pé àwọn náà ń dákọ̀ wípé àwọn ọmọ ìlú Ògbómọ̀ṣọ́ làwọn àwọn tán sì tún wá ìlọsíwájú fún lọ́dọ̀ títí wọn o wọ́n ń sọ ní sọ wípé àwọn náà sì tún wá ìlọsíwájú fún ìlú Ògbómọ̀ṣọ́ níbi tó gbé ti ń sọ wípé bàbá Saka Balógun wípé kò sọ̀rọ̀ òmùlẹ̀ kankan ẹnìkan kò lè halẹ̀ kankan mọ́ wọn torí náà ẹ má jẹ́ kí n wulẹ̀ sọ ẹ gbọ́ bó ṣe fẹnu ara rẹ̀ sọ. mo sì ní bí nítorí mọ́ pé òdodo ni bàbá ọ sọ bàbá a ti wá mọ̀ yín lólódodo lánàá kó tó dòní ẹ má fi rọ́ parí ẹ̀ ǹdẹ́ ń wálẹ̀ ti rí ẹ má wàá jẹ́ káwọn èèyàn kan fi ìmùlẹ̀ halẹ̀ mọ́ yín kò sí ìmùlẹ̀ kankan mìíràn pé ilẹ̀ láàmú yé ìwọ ọba ni àti ìtàlẹ̀ múlẹ̀ ọba Saka Balógun múlẹ̀ tó bá yẹ pé irú ilẹ̀ tí téèyàn wà ọkọ̀ bí ọmọ ṣe máa nọ̀rọ̀ náà gbà pé bàbá ti dálẹ̀ ilẹ̀ téèyàn ó mọ́tá tí ò nílé sòdodo Saka Balógun ti dálẹ̀ ó ilẹ̀ téèyàn ó mọ́tá tí ò ní kírun ní tó ti wù Saka Balógun ti dálẹ̀ ó mọ́lọ́jí mọ́ ọjà agbó Saka Balógun ti dálẹ̀ ó tó bá jẹ́ ẹ̀yìn ilẹ̀ ń pè lọ́lẹ̀ ní ilẹ̀ dídà mọ́lọ́jí bí ó ń pààlù Saka Balógun ti dálẹ̀ ó bó ti dẹ́nu. mo rò pé ti rí i ní tẹ́mi wá ń béèrè lọ́wọ́ Yunusa pẹ̀lú àwọn ẹ̀mẹ̀wà rẹ̀ ní pé ìmọ̀ bẹ́ẹ̀ ojú ló ń kan tí kò ráyè béèrè rìpọ́ọ̀tì lọ́wọ́ àwọn tó lọ sí ibẹ̀ yẹn torí pé ó lè má ráyè béèrè lọ́wọ́ bàbá Saka Balógun directly fúnra ara wọn wípé ṣé bàbá Saka Balógun ṣé wọ́n go into covenant pẹ̀lú ìlú láti ṣe pẹ̀lú ìlú àti láti ṣe pẹ̀lú kábíyèsí torí ẹni tí ó bá ṣe tán láti ṣe pẹ̀lú ìlú àti láti ṣe pẹ̀lú kábíyèsí kó lè di ipò olóyè ìlú mú most especially high chief in tán fẹ́ kán mọ̀ pé àwọn náà nìyẹn pé kò lè ṣe. And when it come to things like this it is absolutely completely ni tí kò sí àbàmọ́ kankan bẹ́ẹ̀ it is going to be an absolute submission loyalty yẹn o gbọ́dọ̀ jẹ́ 100%. If it is 99% it is no more loyalty. tó bá ti dín ẹyọ kan manage rẹ̀ ti ń lọlẹ̀ ní ẹ tíyàn bá ṣọ́ra tí manage yẹn bá já yóò lọlẹ̀ pátápátá láti give èèyàn up ó wà easy fẹ́ni tó bá fẹ́ betray yẹn tí ò bá ní loyalty pẹ̀lú èèyàn mọ́. mo wá ń béèrè lọ́wọ́ Yunusa wípé nígbà tó pé kankan mọ́ going to covenant pẹ̀lẹ́ nìkankan kò sí nǹkankan tẹ́nìkan lè ṣe ṣé wọ́n sọ fún ẹ pé wọ́n gbégbá gorí àwọn ṣé wọ́n sì sọ fún ẹ pé àwọn yípo àbátà lẹ́ẹ̀méje. mo fẹ́ kó o wo bí n tí kábíyèsí sọ fún wọn àtìgbà tán fi gbégbá sí wọn lórí tán fi yípo into covenant kí wo tó mọ pàṣẹ tiẹ̀ pé kí kábíyèsí ó kó ọ̀rọ̀ wọn jẹ nìyẹn gẹ́gẹ́ bí nǹkan tó mean pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀ nìyẹn. mo fẹ́ kẹ́ wo fídíò yẹn. agbára Ọlọ́run kò ní jẹ́ ẹjọ́yè tán wàhálà dẹ wọ́n ti sọ pọ̀ ọ̀rọ̀ ẹ̀yin lẹ bí wa ẹ̀tọ́ bá ààfin Ṣọ̀ún mu agbádá rẹ̀ lẹ́gbẹ̀wọ̀ báyìí
agbádá tó bá ààfin Ṣọ̀ún mu agbádá rẹ̀ ilẹ̀ ìgbòwọ̀ báyìí tẹ́nìkan bá ní ẹ mọ́ gbà ẹ mọ́ ṣe mo rò pé ilẹ̀ bí wa èyí ó ti kọjá ó ti pẹ́ tí mo ti bá yín sọ̀rọ̀ yìí pé kẹ́ ẹ kò ṣòro lẹ̀ so ọ̀rọ̀ òṣèlú lágbájá mọ́ tẹ̀lé ó ti kúrò ń bẹ̀ báyìí orúmọ gẹ́gẹ́ His Imperial Majesty Ọba Ghandi Afọlábí the paramount ruler in Ògbómọ̀ṣọ́ land olórí gbogbo wa nílẹ̀ Ògbómọ̀ṣọ́ ilẹ̀ tẹ̀lé báyìí tí wọ́n bá sì sọ pé báyìí là ń lọ bẹ́ẹ̀ náà là ń lọ wọ́n lè máa bá wa ń gbòòrò àwọn òwòrí àwa òbí àgbọ̀dọ̀ dalẹ̀ tẹ́ ẹ bá dẹ́yìn ní ìsìntẹ́ ní ẹ̀rí bó ṣe rí ẹ ti dalẹ̀ sẹ́mi pé ṣọ̀hún ò sílẹ̀ ẹ ti dalẹ̀ ọlọ́run kọ́ yín máa ṣe àsìkò tẹ́ dé sàárín wa ìlú yóò ní tú ẹni tí ó tú gan kò ní súnmọ́ yín inú ilé tẹ́ ti joyè náà kò ní dàrú ní agbára lọ́wọ́ ọlọ́run bàbá tó wá kó wa jọ tí wọ́n sọ pé ìdàgbàsókè làwọn ń fẹ́ ṣé ní èsè ẹ̀dá mi náà ìlú dàbí ògbò development dàbí òde láàrin ọdún mélòó ṣé a fẹ́ kó tẹ̀síwájú bẹ́ẹ̀ bàbá kábíyèsí wọn fi kanra mọ́ ẹnìkan kan ẹ mọ̀ pé owó tó yẹ kí wọ́n kó sápò náà ní kólúkálùkù fi ṣe project mo mọ̀ pé bàbá Sàká bẹ́ẹ̀ bá kọjá mẹ́yẹ́nsì inú yóò mọ̀ dùn pé project ní lélẹ̀ mo dẹ̀ rò pé tó bá yá ó máa yé gbogbo wa ọlọ́run yóò fàlùbáríkà sí ẹ̀yin mọ̀mọ́ ẹ mọ̀ sí bàbá lọ́nà o ipò tí wọ́n dé bá ipò tí wọ́n ti dalẹ̀ ni ipò tó ṣe wípé wọ́n tún ṣe bí àgbà sí gbogbo àwọn kéékèèké tí wọ́n pè bàbá ẹ mọ̀ náà ìyẹn ti kọjá bygone is bygone ó ti parí ó ti kọjá lónìí ẹ jọ̀ọ́ ẹ má bá wa ṣì wọ́n lọ́nà ẹ bá wa fún wọn ní àpọ́nlé nínú ilé ẹ fún wọn ní àpọ́nlé níta ẹni tẹ́ ẹ bá rí sí ṣe kúbákúbá tó tún nígbàgbọ́ ọmọpẹ sọ wípé mọ́kù bá wa ti lọ múlẹ̀ láàfin Ṣọ̀ún yóò dáná. Bàbá wa onípasí ọ̀kan láì ti gbé ìṣòro tó gbé ògùn. Bàbá wa Sàká mo fẹ́ bá nìkan nìyẹn. Wọ́n ní ọ̀rọ̀ tá à ń ṣe bí ààrẹ ọ̀rọ̀ náà dò gbogbo. Ọ̀rọ̀ tá à ń ṣe bí ààrẹ ọ̀rọ̀ náà dò gbogbo. Àdúpẹ́ ẹ ṣeun. Bàbá mi ni bàbá Sàká. Wọ́n kọ́ mi lóṣèlú. Àwọn náà kọ́ mi lóṣèlú. Ṣùgbọ́n ó fẹ́ dàbí pé mo fẹ́ lóṣèlú jù wọn lọ lákòókò. Ìdí tó jẹ́ sọ bẹ́ẹ̀ ni wípé òṣèlú tí wọ́n bí wọ́n ti ń ṣe tí wọ́n sì wà ń bẹ̀ títí di àná torí lónìí ẹ̀ ìṣòro ṣèlú mọ́. Torí èmi náà ńgbà tí mo ti joyè tẹ́yìn náà máa ń gbà mo joyè níjọ́ lèmi ti pè é yìn ẹ̀rí pé mo wá bá yín lé. Níjọ́ náà ni mo ti fẹsẹ̀ yìn délé. Ọ̀rọ̀ òṣèlú yàtọ̀ sọ́rọ̀ ọ̀rọ̀ títúnṣe tá a bá fẹ́ túlù ṣe ọ̀rọ̀ òṣèlú kọ́. Ní tí ó mú dàgbàsókè gẹ́gẹ́ bí nǹkan tí wọ́n ti ń sọ òun ni àjọgbìn yìí. Bí àjọmọ̀bí tí ìlú lọ, bóòlù ìlú yìí yóò ṣe dáa, bóòlù ni yóò ṣe dàgbà, bóòlù ni yóò ṣe gbígbé yóò di àpèwà wò nírò ètí kábíyèsí wá ṣe lọ́wọ́lọ́wọ́. Àwọn nǹkan tó jẹ wá lógún nìsín nìyẹn. Bàbá ẹ ti dàgbà ẹ ní dàgbà yà. Mo tún sọ lẹ́ẹ̀kan sí ẹ ti dàgbà ẹ ní dàgbà yà. Mo tún sọ lẹ́ẹ̀kẹta ẹ ti dàgbà ẹ ní dàgbà yà. Ẹ má jẹ́ owó fi yín bú wa o. Ẹ má jẹ́ owó fi yín bú wa o. Torí wípé
mo fẹ́ gbé mi ṣùgbọ́n màá pò. ẹ rí wípé bí gbogbo ẹ̀ ṣe ń yí koro tí yí ebè ń kó àwa kan bóyá ìlú mọ́nà bóyá ẹ̀sìn mọ̀. ṣùgbọ́n tí à ń gbìyànjú láti ṣe náà ni pé ó ní a ṣe jẹ́ kí èèyàn mẹ́ta wọ́n fẹ́ gbọ́ méjì méjì bó ló ṣe é ṣe á wá kan sí ni yóò gbóyún méjì méjì bí wákàtí àwa kan sí pẹ̀lú orí ọ̀fẹ́ bàbá wa kábíyèsí olóòfin tàbí ẹni pé ó rí bá àti nǹkan mi wà ní fẹ́ kọjá wípé tẹ́ ẹ rò wọ́n pé kí ni wọ́n ṣe tẹ́ ẹ bá ti wọ́n pé kí ni wọ́n ṣe ẹ ti bá lé balógun jẹ́ lọ́jọ́ orí yín ẹ ti bá lé balógun tó nù àtẹ̀yìn sí làgbà ń bẹ̀ tẹ́ ẹ máa lùlù lẹ́yìn àwọn eégún gbà kan tẹ́ ẹ bá ń san kóńkó wọ́n máa ń sọ pé ní takí wọ́n lẹ́nìkan làgbà ń bẹ̀ wọ́n ní lòkun ní làgbà ń bẹ̀ nígbà náà tẹ́ bá ń gbọ́ tẹ́ bá san kóńkó ní takí lòkun làgbà ẹ̀yin làgbà ń bẹ̀ ní ìṣe o ìwé gbọ́lẹ̀ ń bọ̀ ẹ̀yẹ gbẹ́lẹ́gùn lèmi náà ó ṣeun bàbá ẹ̀yin làgbà ń bẹ̀ lórí mọ́kọ́ challenge yín yọ sí mo challenge ọ̀rẹ́ mi gbére mo ní kí ló dì wò fi joyè tóbi tẹ́gbẹ́ bàbá ni wọ́n ní kí n jẹ́ bàbá ọjọ́ o wọ́n ní bàbá ló tọ́ sí a sì rí pé tó sí lóòótọ́ lórí tó wù yín láti inú ọkùnrin ẹ ò bàtẹ́ ti ń lépò tọ́lọ̀ wá kádàrà lákòókò tí bàbá ìṣèlú yàmàjì ìṣèlú bá Ghandi Àfọlábí Ọláwẹ̀ tí wọ́n fi ní ewé lọ́wọ́ èyí ò ní sọ fún yín pé má dàrú bàbá ẹgbẹ́ ilẹ̀ èmi ò ní sọ fún yín pé pẹ̀lú ọjọ́ orí yín ẹgbẹ́ ilẹ̀ kẹ wá wo tí àwa tẹ bí kẹrù tásán mo sọ pé ẹ̀yin lẹ kọ́ wa lọ́rọ̀ amọ̀rọ́sọ jù ú bàbá ẹ̀yin lẹ sì kọ́ wa bí a ṣe sọ̀rọ̀ ṣùgbọ́n lónìí bàbá amọ̀rọ́sọ jù ú lọ. ṣùgbọ́n tẹ bá jókòó gẹ́gẹ́ bí àgbà tí a bá fẹ́ lọ lọ́nà tí ò yẹ àgbọ̀ sọ pé ẹ̀yin ọmọ yẹn wá o ibi tẹ́ fẹ́ lọ kò sọ́nà ń bẹ̀ òkú náà ní o. ẹgbẹ́ ilẹ̀ bá wà lọ bẹ̀ sẹ́mọ̀ pé tá a bá ń sọ pé bàbá bò rẹ ti wá sí i níta sọ fún mi pé bàbá ó kọ́ bí ẹ káàtó nù. àgbẹ̀bọ̀ yìí ló wọ̀ nínú wípé kẹ́ ẹ dá àkọ́tọ̀ rẹ̀ wọ̀ ẹ má bàa lé balógun dé o ilé balógun ti dá o ilé balógun ti dúró o ẹ má bàa lé balógun dé o sẹ́mọ̀ pé bá a ti sọ̀rọ̀ wá sọ̀rọ̀ ó gbọ́dọ̀ ní sì máa wá nínú ìtàn àti mo ti sọ pé onítọ̀wọ́ ọ̀dà náà mo ti bọ́ wọ́n ní kí n dá dóbà bàbá ẹ̀ ní fọmọ ìjọ yìí àwọn màmá tọ́lọ̀ fi kí ìkíní tí wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ yín ní òní sẹ́kùn ìsìn ẹ̀yin náà ẹ̀ ti fi tán torí bàbá tó bẹ̀rẹ̀ náà jù ìrìn lọ́jọ́ orí ìsìn tẹ ẹ̀yin náà wà á dàgbà ẹ̀ dòkó ẹ̀ ti dàgbà kẹ́ ẹ̀ dòkó lókù bẹ́ẹ̀ ni ó lò ó mo kí gbogbo ìdílé balógun tí ẹ wò sùsùn tẹ ní bàbá pàkà ní òun tọ́ sí lágbàá náà ilé náà tó ká o ilé náà mọ dàgbà sí o adúpẹ́ lọ́wọ́ yín o kábíyèsí ìṣe adúpẹ́ ìṣe. ẹ jẹ́ kí a farabalẹ̀ a fẹ́ gbọ́rọ̀ látẹnu kábíyèsí. ẹ ṣe kábíyèsí o. ẹ ṣe o. Dr. Saka, congratulations. Oyè tí ẹ ti fẹ́ jẹ ti pẹ́. Òun ọjọ́ lẹ́nu rẹ̀. Ẹ̀yin náà ṣáà mọ gbogbo nǹkan tó wà lẹ́yìn ẹ̀. Ẹ má disappoint ara yín o. Ẹ má disappoint ara yín.
ẹ má disappoint ara yín, ẹ̀mẹ́ta ni mo sọ. Ìdí tí mo sọ pé kẹ́ yí ká kíní yẹn lẹ́ẹ̀méje òun ni wípé ibi tí ẹ yí ká yẹn it's a covenant place. Ìmùlẹ̀lẹ́ṣẹ̀ pẹ̀lú ààfin yìí àti ìmùlẹ̀lẹ́ṣẹ̀ pẹ̀lú èyí Ṣọ̀ún Òpópómọ̀ṣọ́lá. Kábíyèsí. Bàbá mi ti ṣe ìmùlẹ̀ nípa wípé mo ṣe fíìlì kan o. Ibi tá a bá ti ṣe ìmùlẹ̀ ẹgbẹ́ lẹ́wọ̀ tí èèyàn bá wọ ẹgbẹ́ ni wọ́n ṣe ń ṣe lẹ́gbẹ́ lẹ́yìn láti ṣe o. Ìdí tí mo fi sọ yìí pé 7 is a sign of completion. Nítorí ọjọ́ méje ni Ọlọ́run ọba dá ayé. Òun mo sọ pé kẹ́ ẹ lọ ní ẹ̀ẹ̀méje for you to complete the covenant. Ẹ má fi ẹsẹ̀ kọ níwájú mi o. Òótọ́ ni mo sọ ní ojú gbogbo àwọn èèyàn lẹ́nu yìí. Ẹ má fi ẹsẹ̀ kọ nítorí mi ò ní hesitate láti ẹsẹ̀ tẹ́ bá fi kọ yẹn mi ò ní hesitate láti kì. Òótọ́ ni mo sọ lẹ́nu rẹ̀. Nǹkan tí a bá sọ ní ààfin yìí òun yẹn láti ṣe. Mo dẹ̀ ti bá yín sọ̀rọ̀ títí wípé ẹgbẹ́ lẹ́fẹ́ wọ̀ ẹni tí ó bá wọ nínú gbogbo ìlú ẹgbẹ́ ni wọ́n wọ̀. Èmi gan-an Ṣọ̀ún ẹgbẹ́ ni mo wọ̀. Òótọ́ ni mo sọ lẹ́nu yẹn. Àlùfáà ni mo ṣe fún 31 years. Ní yàrá Ṣọ̀ún ní yàrá ogun ọlárí mo ń wọ bẹ̀. Mo dẹ̀ mọ nǹkan tí à ń ṣe ká tó wọ bẹ̀. Àwọn tí wọ́n ń ṣe ìbílẹ̀ mo ń jókòó mo ń bá wọn ṣe ọdún ìbílẹ̀. Àlùfáà ni mo ṣe for 31 years. But mo mọ nǹkan tí mo fi orí ara mi bọ̀. Ẹni tó bá fẹ́ wọ ẹgbẹ́ yìí ó láti mọ nǹkan tí òun torí ara ẹ̀ bọ̀. It is not how I feel. It is thus says Ṣọ̀ún. Bẹ́ẹ̀ ni o, òun ni mo dẹ̀ sọ lẹ́nu yẹn, mi ò ní sọ jù yẹn lọ mọ́. Lẹ́yìn ọjọ́ ká mú ìfẹ́ sẹ́yìn. Ẹ jẹ́ kí a kó sẹ́yìn tó bá wà láàbẹ̀lẹ́ bàbá. Gbogbo àwọn tá a tẹ̀lé Dr. Saka Adégbìtẹ́ wà ní lọ́dún. Àwọn táwọn lẹ́yìn Dr. Saka Adégbìtẹ́ ẹni lọ́dún. Àwọn táwọn lẹ́yìn ọjọ́ ká padà sẹ́yìn wa. Ẹ jẹ́ ká padà sáyé wa ẹ̀dùn. Àwa tí a tẹ̀lé wọn ẹja súnmẹ́yìn kámẹ́rámán wọ́n ti ń kó lẹ́kẹ̀ẹ́ oyè sí bàbá lọ́rùn wọ́n ti di àgbà oyè nígbà tí bàbá wa Ṣọ̀ún ti fọwọ́ sí wọ́n di High Chief Saka Adégbìtẹ́ Balógun láti ọjọ́ ìgbàlódé. Ẹ jẹ́ ká súnmẹ́yìn. Lọ sẹ́yìn ẹ lọ sẹ́yìn. Ẹgbẹ́ kámẹ́rà kò lẹ́yìn wọn náà. Wọ́n di ibi awíládé ìwé ọ̀lọ́gbọ̀n ṣe. Wọ́n ti di àgbà oyè. L'Ógbómọ̀ṣọ́ High Chief Saka Balógun.
Wọ́n ní kí bàbá náà bọ̀. Dr. Bàbá Adégbìtẹ́ Balógun tilẹ̀ Ògbómọ̀ṣọ́. Nígbà tí bàbá yìí afẹ́tò lọ́wọ́. Èdìdí Yorùbá ti dì í, wọ́n fi tèèbó náà dì í lọ́wọ́ wípé bàbá ọ̀mọ̀wé Sàká Balógun wọ́n ti di àgbà oyè nílẹ̀ Ògbómọ̀ṣọ́. Ṣé ẹ mọ̀ pé orí gbogbo ló ń sunkún kó dádé ṣùgbọ́n gbogbo orí kọ́ ládé yẹ? Ìpìlẹ̀ṣẹ̀ láti mọmọlúàbí ẹ̀dá kékeré láti máa rógbò ṣògbó ọmọ. Ó wolúwa ló jẹ́ kí bàbá ọ̀mọ̀wé Sàká Adégbìtẹ́ kí wọ́n ti Balógun tilẹ̀ Ògbómọ̀ṣọ́. Ó ti wá rí bẹ́ẹ̀, ó ti ṣẹlẹ̀, bàbá ti di ọ̀kan èèkàn pàtàkì nínú ìjókòó ìlú l'Ógbómọ̀ṣọ́. Bàbá fi ìwé ẹ̀rí hàn àwọn èèyàn nígbà tí wọ́n fi èdìdí sílẹ̀ Yorùbá ìyẹn tìbílẹ̀ tí wọ́n fi dì í tán, wọ́n tún fi tèèbó ìyún ọ̀rọ̀ lórí tákàdá wọ́n fi dì í. Bàbá Sàká Balógun Ọ̀tẹ́rẹ́gbẹ̀bí ti kàwé ẹ̀rí, ẹ pariwo kára ó lé o. Kára ó lé o. Eléyìí ni àkọmọ̀nà fún gbogbo àwọn olóyè àgbà láàfin Ṣọ̀ún. Ṣọ̀ún nìkan ni kábíyèsí. Bẹ́ẹ̀ látòrí bàbá wa àgbà oyè ààrẹ àgbòrò, gbèsò oyè ẹ̀kọ́ oyè ogun ni. Ọ̀pá ogun ìbẹ̀ lọ́wọ́ ààrẹ àgbòrò, bára Balógun sì yọ níkùyẹ́, ó lé ẹlẹ́sìn mẹ́fà mú. Ọ̀pá méjì ó sì mú mẹ́rin lẹ́rú. According to ẹndí Oyèrìndé, ẹ pariwo kára ó lé o. Oyè Àmọ́rí o, mo rí pé ti rí bí bàbá Sàká Balógun mọ̀ sí gba oyè Balógun, àbí kí inú tó mọ̀ sọ fún mi pé ká máa kó ọ̀rọ̀ ẹnu wọn ká máa kó jẹ. Now ẹni tí wọ́n sọ pé ó ní problem pẹ̀lú àwọn tó ń gbé ìbú ń ṣe kíní kò ṣe kíní kálẹ̀ káàkiri pé nìkan fún àwọn ní information àbẹ́nìkan fún àwọn ní information, mi ò mọ̀ bóyá ó lè clarify ara rẹ̀ níwájú gọ́vọ́nà Ṣèyí Mákindé, àbí tó bá lè gbé report yẹn jáde àbí news yẹn jáde ní èyí tí Ṣèyí Mákindé tó ti sọ fún Ṣọ̀ún of Ògbómọ̀ṣọ́ land wípé òun fún Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ land ní 48 hours láti pé kán fi bàbá Sàká Balógun jẹ or else ẹwọ́n títí Kábíyèsí Sanra tó tẹ̀ jáde. Mo rí pé tí ká n tó tẹ̀ jáde nìyẹn wípé 48 hours inú wọn fún kábíyèsí tán fi fọ́ọ̀sì wọn wípé wọ́n fẹ́ wọ́n kọ̀ wọ́n gbọ́dọ̀ fi bàbá Sàká Balógun tán fi wọ́n jẹ oyè. Ọ̀rọ̀ ń bọ̀ wá lórí eléyìí náà bá ti yá ipé tọ̀ ara àwọn tí wọ́n rán sí wa nílùú. Bàbá Sàká Balógun ṣe dáadáa láàrin wọn pẹ̀lú àwọn ẹlòmíì nílùú Ògbómọ̀ṣọ́. Ara àwọn tọ́lọ́run sì nìkan ṣe dáadáa fún
ó wá jẹ́ pé àwọn tó yẹ pé lójú ọ̀nà ti tẹ̀sìn gan náà ẹ̀ bá wọn wájú pé àwọn tó wà níwájú ẹ̀sìn wọn ṣe nǹkan kan ní tó yẹ pé ìgbà tí nǹkan fi ń pa wọ́n pọ̀ wọ́n mọ̀ in ló bí kọ́rọ̀ bàbá Saka ó jẹ́ pé àwọn èèyàn fi ń soft pedal fún wọn lórí ọ̀rọ̀ láti pé kan fẹ́ takò wọn àbí sọ nǹkan kan against wọn nínú ìlú bó tilẹ̀ jẹ́ pé a ní liver jura wa lọ èyí tèmi sọ ó níbi tá a jọ sọ pẹ̀lú ara wa I did not regret it torí pé mo dúpẹ́ lọ́wọ́ assistant commissioner of police níjọ́ náà torí ó throw more light internet ṣẹlẹ̀ yẹn ó tún jẹ́ kí n tún rí more light lórí nǹkan tí ń ṣe ilé ayé lára ó dẹ̀ jẹ́ kí n tún rí more light lórí àwọn the so-called kangaroo committee tí wọ́n ń sẹ́ẹ̀tì kálẹ̀ káàkiri ibẹ̀ yẹn ni àṣírí gbogbo orú nǹkan yẹn ti tú tí wọ́n bá gbé mi torí pé àtórí ìkan ṣe kan ni tí wọ́n bá gbé mi nígbà náà àwọn fáàtì mi tó tún padà bọ́ sí mi lọ́wọ́ tí kìí ṣe pé cook one tó pé látẹnu wọn tó jáde tèmi rí gbámú kìí ṣe díẹ̀ níjọ́ náà ó tún build confidence lé mi lórí àwọn nǹkan mi tí mò ń ṣe but in tí wọ́n try láti pé kí n sọ láàrin yìí mo lè fẹ́ clear ni pé àwọn ọmọ tí ẹ̀ ń bẹ̀ níṣẹ́ láti pé káwọn ọmọ da ìlú rú fún wa yìí àwọn tí wọ́n sọ pé àwọn olówó wọn ni àwọn olówó wọn kọ èmi ní voice note láti sọ pé àwọn náà rán àwọn níṣẹ́ mo ní bí ìrìn àjò bá ti ṣe gbà ni màá ṣe máa play kí ẹ sì gbogbo nǹkan náà ni mo lè máa play àti mo lè máa sọ gbogbo náà máa sọ ní ìsìn mo bá ní mo sọ nǹkan báyìí ní ìsìn ẹ bá mi jiyàn I will bring a proof màá prove ẹ̀ fún yín ẹ kàn tó padà mọ́ bí èbú ni ẹ kàdà tó mọ́ bí èbú ni but I will bring a proof of what I'm saying láti pé kí n fi guarantee nǹkan tí mo máa sọ fún pé wọ́n rán wọn ni voice note pé wọ́n rán wọn máa play rẹ̀ in one of these days mo fẹ́ play rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní kóòtù ni gbogbo àtàn fi ń gbé mi ẹ gbogbo àtàn fẹ́ sọ pé gbogbo tẹ́lẹ̀ tán ṣe yìí I just have to do it torí pé wọ́n rán wọn sí wa ni tí gbà tán sọ pé kò sí court case nígbà náà so but kí láǹfààní pé mo fẹ́ mọ store rẹ̀ fún ẹ jẹ́ kí n play rẹ̀ fáyé káwọn ayé náà kan lè padà kan lè bá rí kan lè bá gbọ́ dáadáa kan lè bá mọ̀ wípé láti lè wá tẹ́lẹ̀tẹ́lẹ̀ I don't do my things wrongly mo ní fact lórí ọ̀rọ̀ mi lórí nǹkan tó kódà Ridwan gbogbo àwọn facts mo bá ní mo fẹ́ mọ push fún Ridwan instead máa fi sọ pé kó hang up àwa náà là ń sọ pé kó hang up instead dábì sọ pé kó hang up báyìí dábì sọ pé ó ti tó gẹ́ lọ́kàrà pé ó ti tó gẹ́ wípé yóò dàbẹ́ ni pé pressure wà l'Ógbómọ̀ṣọ́ ni pẹ̀lú nǹkan tó wà nílẹ̀ ní ìsìn torí pé kí carnival kó kásẹ̀ ńlẹ̀ kí carnival fi kásẹ̀ ńlẹ̀ ni láti fi àwọn èèyàn lọ́kàn balẹ̀ àwọn èèyàn sì ti dé àlàáfíà sì ti wà to bring it out láti pé gbogbo àwọn fact yẹn tó yẹ pé bí Ridwan bá ti dáwọ́ dúró níbi tiẹ̀ Ọlọ́run gbé àwọn ẹlòmíì dìde tí wọ́n tún mọ mú fact míì jáde fún wa táàtún fi mọ́ rí not until we are able to succeed lórí nǹkan tá à ń ṣe láti pé kí Yunusa kó mọ̀ sí láàyè ibẹ̀ yẹn mọ́ lórí pé kì í sáàyè rẹ̀ tá a bá ṣe lórí ọ̀tẹ̀ lórí rẹ̀ kọ́nà ọba kó fi mú wa àwa nu èmi personally èmi nu Ọlọ́run ẹ má jẹ́ kí n sọ pé àwa lórí nígbà tó bá dùn tán ni ẹni kálukú ọmọ sọgbà àjọ wà ń bẹ̀ ni nígbà tí ń le kankan kò sẹ́ni tí ó rẹ̀ nìkan so bó ṣe ń le kankan yẹn èmi sọ fún yín pé èmi nu Ọlọ́run nu lórí àwọn nǹkan tí mo ń bá lọ lórí àwọn ìrìn àjò yìí mo ń try láti sọ fún wa ni pé èmi ń rọ̀ wá láti pé kán pè àwọn gáìsì yìí kán pè wọ́n délé dáadáa kán kì wọ́n dáadáa láwọn ọ̀gá wọn torí believe àwọn ọmọ yẹn ni pé àwọn ọ̀gá wọn náà fẹ́ mọ bọ́ kábíyèsí tẹ́lẹ̀tẹ́lẹ̀ Ọlọ́run ló ní kírú ìjà yìí náà kọ́ wà ńlẹ̀ kán fi mọ rí pé àti pẹ̀lú àwọn program tí kábíyèsí ní tọ́lọ́run wá ní kó mọ ṣe bẹ́ẹ̀ kó mọ ṣe bẹ́ẹ̀ show me your friend I will know the type of person you are fi ọ̀rẹ́ rẹ hàn mí kí lè bá mọ irú ẹni tí ìwọ ṣe gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni bí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tó wà nílẹ̀ ìbò ti ṣe rí so nídìí èyí èmi ó wá rọ̀ each and every one of us láti pé ẹ jẹ́ ká lọ rí ṣe sùúrù bí ojú bá dilẹ̀ yóò rí mú èyí tí mò ń sọ fún wa ni pé bá a ti ṣe wà ní ìsìn Ọlọ́run ọba ó ti fi ojú ẹ̀kọ́ mu ojú ẹ̀kọ́ ó ti fi hàn wá ó ti fi hàn wá ó ti fi hàn wá ó ti fojú múmu rẹ̀ ó ti fi hàn wá máa wá rọ̀ wá láti pé kẹ́ tún fídíò yìí wò kẹ́ tún wò kẹ́ worú àrífín tí wọ́n ń ṣe fún àpèrè ẹ̀yin tẹ́ wà ní diaspora ni mò ń tún sọ fún yín o abẹ́yìn tọ́lọ́ ní kẹ́ wà ní kẹ́ mọ̀ wò ní sí kẹ́ tún wò kẹ́ wo confidence tí wọ́n ní tán lórí gbé àwọn ẹmọ ẹlòmíì wá láti ìlú bòmíì ẹyẹ bá ọmọ ìlú Ògbómọ̀ṣọ́ ni ọmọ ìjẹ́rù ní mi délé bàbá ẹ̀ Vasco Bless sọmọ Ògbómọ̀ṣọ́ ọmọ Ìṣẹ́yìn ni Kábísàrè sọmọ Ògbómọ̀ṣọ́ ọmọ Abẹ́òkúta ni
tán wá ń kó wọn wá láti wá mọ yẹ̀yẹ́ ìlú, láti mọ yẹ̀yẹ́ àpèrè. Kẹ́ mọ wo irú statement burúkú tó jáde nínú ọ̀rọ̀ tó print jáde tẹ́ kà jáde nísìn tẹ́yìn náà rí tẹ́ kà yẹn. Kẹ́ mọ wò kọ́ mọ sọ pé gọ́vọ́nọ̀ ló pàṣẹ kí wọ́n fi wọ́n joyè between 48 hours. Kò sí ìmùlẹ̀ kan lórí oyè tí wọ́n jẹ. Kẹ́ẹ̀yẹ kó wù yín kẹ́ẹ̀yẹ tán, but òun fail láti understand ní nǹkan tẹ́ ti kà síwájú. Òun àti àwọn èèyàn rẹ̀ fail láti understand pé gbogbo ọ̀rọ̀ tí gbogbo wọn sọ lórí irọ́ tí wọ́n yípo lójú gan náà tán, wọ́n fail láti understand pé bàbá kábíyèsí àná wọn ò mọ̀ fi bàbá Saka Balógun, wọn ò mọ̀ fi wọ́n jẹ oyè o, despite the fact pé tí ìwọ ọ̀bá mọ̀ àbí tí ẹ̀yin ọ̀bá mọ̀ wípé bàbá Saka Balógun pẹ̀lú kábíyèsí àná ni wọ́n, tí wọn ò fọwọ́ pọ́ jànà kan fi ṣe àbí bá mi. But the right thing tó yẹ kí wọ́n sọ iná ilẹ̀ ti gbọ́ lẹ́nu kábíyèsí yẹn, kì í ṣe pé lẹ́nu mímọ́, pẹ̀lú mọ́ ṣe fi bàbá Saka Balógun mọ́ ẹ ṣe fi joyè. Wọ́n múlẹ̀ ní wọn ò múlẹ̀ ní, wọ́n ṣe ní wọn ò ṣe ní. Bí wọ́n ṣe wá ṣe wípé bí inú gbọ́n alágbàro bí ó ṣe wá gùn ju ti olówó rẹ̀ lọ, tí ó fi wá sọ pé òun ó jẹ́ ọ̀gá fún ẹni tó gbéṣẹ́ fóun, ẹnu rẹ̀ láwa yìí. Ibi tá bá fẹ́ gbé sí àwùjọ wò láàrin ara wa, ibi tẹ́ gbé ti mọ̀ pé kábíyèsí ó jìjẹ ẹ̀sìn pẹ̀lú anybody, Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ó jìjẹ ẹ̀sìn pẹ̀lú anybody. Nígbà wọn sáà fi wọn joyè láàrin àbàtà tán, ibi wọn lọ mọ́sálásí ibi tó wù wọn láti lọ rèé kínú wọn bínú, èyí tán kí láàfin wọn sáàkì pẹ̀lú wọn láàfin. Does that call for anything? It doesn't call for anything. Torí pé wọn ò lè tẹ́lẹ̀ guide anybody lórí ìrìn àjò rẹ̀ bá fẹ́ ṣe ó wù ẹ́ lọ fẹ́ ṣe. Nígbà tí ó yẹ pé wọ́n ní covenant pẹ̀lú kábíyèsí, ní covenant pẹ̀lú islamically wípé gbogbo ẹni tó bá ti wà lẹ́yìn yín ó gbọ́dọ̀ ṣe tèmi ni, kò sí ń bẹ̀. Dábàá pé ẹni tí ń bá ti rí lẹ́yìn yín kò sí ń bẹ̀. So kò sí covenant láàrin àwa mùsùlùmí pẹ̀lú kábíyèsí lórí pé bá ti ṣẹ̀sìn wa. Ayíkẹ́tí mi, so àwọn náà mọ covenant náà. Covenant ìjòyè nínú ìlú ń bẹ láàrin Alhaji Saka Balógun pẹ̀lú ìlú ni, kẹ́ẹ̀ṣe pẹ̀lú kábíyèsí, torí pé àṣẹ bọ́n ti ṣe ń jọ ń lò lúnù bí kálukú sì ti ṣe ń ṣe nìyẹn ní gbogbo ìtàn bá wà. Àwọn ará Ìlọrin wọ́n ní bọ́n ṣe ń ṣe tiwọn, nígbà tí mufti ó jẹ tiwọn, wọ́n gbé wọn lọ sínú mọ́sálásí, wọ́n jókòó, wọ́n ṣàdúrà fún wọn, ó ní ìṣẹ́jú tó ṣe, ó ní iye wákàtí tí wọ́n ṣe, wọ́n tó gẹ́gẹ́ bí àtò bọ́n ti ṣe ń ṣe nílùú wọn ni. Ẹ bá sì ní ká lọ rí mọ́ bí wọ́n ṣe islamically, àwa lọ rí bí wọ́n lè rí pé nínú hadith wo ni wọ́n ti rí, àbí inú Kùránì wo náà àwọn náà bú tí wọ́n nu wípé yóò fi mọ́ jẹ́ pé lágbájá múlẹ̀ pẹ̀lú ìlú, pé kò ní da ìlú, kò ní fi kéwù rẹ̀ kó fi da ìlú. Bọ̀ tí kì bá ṣe bẹ́ẹ̀, àti ráwọn mufti káàkiri ní gbogbo àgbáyé, kò tí ì sí mufti kan tó ń sọ pé wọ́n fẹ́ wé ní ráwà ní bí a ti ṣe nílẹ̀ Yorùbá. Wọ́n fi yẹn ráwà ní pé wọ́n gbé lọ sínú mọ́sálásí kan, wọ́n lọ rí tìmọ́ nínú mọ́sálásí kan, yóò lọ yí wákàtí kan nínú mọ́sálásí kan àbí wákàtí kan mi sí nǹkan kan ó tó jáde. Kálukú ló mọ nǹkan míì tí ń kì í bọ ẹ̀sìn rẹ̀ ní bó ti ṣe ń ṣe, kálukú ló sì mọ̀ bó ṣe ń fine tune rẹ̀. Ọlọ́run ọba ló ní ẹ̀sìn, òun ló dẹ̀ mọ̀ bó ṣe fẹ́ ṣe pẹ̀lú kálukú. So àti mọ̀ pé lágbájá ṣẹbọ ni, tàmọ̀dọ̀ ṣẹbọ ni, àwọn nǹkan míì ń bẹ téèyàn ó ṣe tó yẹ pé kò dìgbà tó bá gbé kòkò sórí, kò dìgbà tó bá da nǹkan sórí ta tó bá gbé tí ó fi yé pé yóò fi ṣẹbọ. Téèyàn bá ṣe nǹkan míì tó bá gbé wọ ẹ̀sìn lójú ọ̀nà bí kì í ṣe pé ẹ̀sìn lọ́lànà rẹ̀ ẹlẹ́ náà fún yín yóò mọ̀ já sí bí ẹbọ. I don't go against anything tí kálukú bá ṣe. Gbogbo nǹkan téèyàn bá ṣe láti pé kó fi fine tune bọ́rọ̀ rẹ̀ ó ti ṣe níwájú Ọlọ́run ọba òun yẹn. Bọ́n tí mo fẹ́ kẹ́rí kálọ̀ rí mọ̀ ni pé Yunusa àtàwọn tó wà lẹ́yìn rẹ̀ wá jókòó àlàáfíà fún ìlú, àwọn gan náà sì ní problem ìlú Ògbómọ̀ṣọ́. I will continue proving my words lórí pé Yunusa jẹ́ problem fún wa. Mi ò ní prove ẹ̀ látara nǹkan mi, látàrí ìṣesí rẹ̀, látara àwọn ọ̀rọ̀ tó sọ, àti èyí tó ti kọjá, àti èyí tó tún ń ṣe lọ́wọ́lọ́wọ́. Tó tá a bá sọ pé eléyìí tó ṣe lánàá ní ìsìn, tá a bá jẹ́ kó pẹ́ púpọ̀ jù, ẹ mọ̀ sọ pé rárá o, ó ti bẹ̀bẹ̀ síwájú kíru eléyìí ó ti ṣe kínní sẹ́yìn. Kódà ẹ lè sọ pé aṣọ tó wọ̀ gan aṣọ olómù ni, ló jẹ́ ká mọ̀ mú wa latest bó ti ń ṣe láṣẹ mọ̀ fi hàn gbogbo wa. Ọlọ́run ọba kò ní jẹ́ káyé lábu nílùú Ògbómọ̀ṣọ́. Gbogbo àwọn tó máa ń wá ìṣubú kábíyèsí pẹ̀lú ògo Ọlọ́run ó ṣubú, wọ́n yẹn ti ṣubú, wọn ò sì ní gbérí lọ́lá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ìlú Ògbómọ̀ṣọ́ kò ní bàjẹ́. Gbogbo bí tí ọmọ Ògbómọ̀ṣọ́ bá wà, Ọlọ́run ọba yóò bá gbọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wa sókè. Ọlọ́run ọba kò ní jẹ́ ká gbúrò aburú nípa yín, ẹ̀yin náà sì ní gbàburú nípa wa nílùú Ògbómọ̀ṣọ́. Wala hawla wala quwwata illa billahi al-azim. Wassalamu alaikum warahmatullahi ta'ala wabarakatuh.